bí bá tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti rẹ ni eku àti náà là á kẹrẹ ni mo kí gbogbo ọmọ Nàìjíríà níbikíbi tá a láradé tá a ta ẹ̀kàn dé bákan náà mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé mo gbàdúrà àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ mú kí pàkó àsìkò yìí ìgbà ò ní gbà wá dànù lágbára Ọlọ́run akandọ́ra Awíkonko náà ló kọ́ mi ajáwó àrò ni mi Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe well ohun tí mo bá wá lónìí ọ̀pọ̀ Yorùbá dẹ̀ ní boko ọ̀bá jìnnà ilá kì í kó sákátá pàrà làgbà sétọ́ bó bá ti ń pẹ́ lẹ́nu ó ti mọ́ lọ́wọ́ kan àmódi nìyẹn kí ni tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tá bá wò dáadáa rí i pé ọ̀rọ̀ ìjínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti di lucrative business and ó dẹ̀ ti wá ń dé àkókò kan ó ń dé gbèdéke kan tó yẹ ká béèrè lọ́wọ́ àwọn èèyàn kan pé kí ni iṣẹ́ wọn kí ni tí wọ́n ń ṣe tá bá wò dáadáa tá bá ní ká sọ̀tàn nípa ìjínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà á rí i pé kì í ṣe Nàìjíríà nìkan ni wọ́n ti ń jiyàn gbé ṣùgbọ́n purpose of jíjínigbé ló yàtọ̀ síra wọn nílẹ̀ Yorùbá àti káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjínigbé ti wà láti gba táwa náà ti wà ní kékeré wọ́n máa ń sọ̀rọ̀ nípa gbọ́mọgbọ́mọ àwọn tí wọ́n ń gbọ́mọ ń gbà yẹn wọ́n láwọn nǹkan tí wọ́n fi wọ́n ṣe yálà kí wọ́n fi wọ́n ṣètùtù ọlà tàbí kí wọ́n fi wọ́n ṣáájò àjídèwe nígbà tí wọ́n nígbàgbọ́ wípé béèyàn bá ti fi ìṣẹ̀dá èèyàn téèyàn bá ti fi gúnṣẹ́ téèyàn bá ti fi ṣoògùn àjídèwe onítọ̀hún ò ní kú mọ́ tàbí yóò mọ dàbí ọ̀dọ́ ní gbogbo ìgbà ṣùgbọ́n nínú ìwádìí mi mo rí i pé kò sẹ́ni tó róògùn kú ṣe kò sí bẹ́ẹ̀ dà ti lè pé láyé tó ẹ̀dá ó padà lọ náà ni and again gbogbo àwọn tó ṣàjídèwe lánàá dà gbogbo àwọn tó ṣoògùn kí tó ṣoògùn àìkú láti ìgbà náà dà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n ti di àkọlẹ̀ bò nílé tó túmọ̀ sí pé wọ́n kàn fi àwọn tí wọ́n gbé ńgbà yẹn àwọn tán fi gúnṣẹ́ lọ́lọ́kan ọjọ́ kan wọ́n kàn fi wọ́n ṣòfò ni my dear brothers and sisters do you know wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ní sọnù lójúmọ́ tèmi àti ẹ̀ ọ̀mà torí pé kọ̀ọ̀kan wá tí ròyìn ọ̀láǹfààní àti gbé táwọn èèyàn kan kò láǹfààní àti tú àṣírí wọn ṣùgbọ́n ìkọ̀ọ̀kan táṣírí wọn bá tú òun náà là ń láǹfààní láti mọ̀ nípa rẹ̀ bàbá wa fẹ́ sọ̀tàn nípa báwo ni kidnapping ní Nàìjíríà ló ṣe di lucrative business ẹ jẹ́ ká trace ẹ̀ padà sí Niger Delta àwọn Niger Delta ló dàbẹ̀ ni pé wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní jí àwọn èèyàn gbé àwọn èèyàn wo ni wọ́n ń jí gbé àwọn òyìnbó aláwọ̀ funfun tí wọ́n ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ìfọpo ní agbègbè Niger Delta àwọn ni wọ́n ń jí gbé kí wàá nìdí táwọn Niger Delta fi ń ṣe bẹ́ẹ̀ yóò bá lọ́wọ́ bọ̀ wọ́n níta bá léwúrẹ́ kàn gànà ewúrẹ́ wọn padà wá bu ni jẹ tẹ́ bá wo Niger Delta ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ epo tá a fi sọ pé à ń mèkó lórílẹ̀‐èdè Nàìjíríà nísìn ọ̀dọ̀ wọn ló ti ń wá àwọn ọ̀dọ́ wọn yẹn dẹ̀ níyì epo ti bà ọ̀pọ̀lọpọ̀ èrè oko wọn jẹ́ kò jẹ́ kán láǹfààní láti dáko kán láti sọ̀gbìn Yorùbá dẹ̀ sọ ọ̀rọ̀ kan wípé ẹni tí ó gbà àkàrà sọnù lọ́wọ́ ọmọdé ó yẹ kó láǹfààní àti tọ́ oyin sẹ́gbẹ́ àkàrà rẹ̀ ńgbà tá a mọ̀ wípé ọ̀dọ̀ wọn láti fẹ́ mọ rí owó rọ̀gùnrọ̀gùn láti ṣèjọba because owó epo everybody depend lé lórí nísìn allocation tán fẹ́ pín ní central ní gbogbo state depend lé lórí kóṣù ọ̀parí kan lọ pínwó kí kálukú tún padà wá ọ̀nà tán fẹ́ gbà náà wọn ò ń sábà sọ fún wa lọ́pọ̀ gbà now làwọn Niger Delta yẹn fi kóra wọn jọ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń gbà tẹ́ ń mú kó lọ́dọ̀ wa kí lè fi san fún wa padà lóòótọ́ ni wọ́n fún wọn ní allocation tó ju ti others lọ but still ó yẹ kí wọ́n ní special àǹfààní tí wọ́n máa jẹ ìyẹn làwọn ọ̀dọ́ Niger Delta náà fi kóra wọn jọ wípé ó dá tẹ́yìn ò bá máa gbà àwọn máa mú wá náà fi bẹ̀rẹ̀ sí ní jí àwọn èèyàn kọ̀ọ̀kan gbé débi pé tán bá jí wọn gbé wọn ó béèrè ransom iye báyìí lágbà ó ká tó release èèyàn yín ó dẹ̀ wọ́n pa àwọn òyìnbó wọn ò kò sí kú tí ọ̀rá di ẹ lọ́rùn lọ́rọ̀ wọn ò lẹ́mìí dàbí tiwa àwa la lára kọ̀mọ̀ yà àwa la lára kọ̀mọ̀ ṣẹ́ bọ́n bá ti jí wọn gbé tán bá ti béèrè ransom lọ wọn àwọn yẹn ń san ransom yẹn fún wọn ní gbogbo ìgbà náà apá sì ká ìjínigbé ní other side until táwọn Fúlàní láti orílẹ̀-èdè míì tí wọ́n wọ orílẹ̀-èdè Nàìjíríà wá either through political wàhálà or political ọgbọ́n àyínnìke àwọn olóṣèlú ló mú wọn wọlé nípa pé wọn bá ti wọlé wọn fẹ́ lò wọ́n fún jàǹdùkú òṣèlú ni ìgbà tí wọ́n lò wọ́n tán fún jàǹdùkú òṣèlú ńlá wọn yẹ kọ̀ tí wọn ò padà lọ lé mọ́ àìwá lọ lé wọn mọ́ ni wọ́n fi di jàǹdùkú sáàrin inú igbó wa tó fi jẹ́ pé wọ́n jí àwọn èèyàn gbé wọn kó wọn lọ inú igbó wọn á béèrè owó lọ́wọ́ ẹbí wọn wọn á gbowó lọ wọn wọn á béèrè ransom iye báyìí lè máa san fún ransom àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó di pé wọ́n padà wá bẹ́jú gan-an níbi ọdún bíi mélòó kan sẹ́yìn mo ń sọ̀rọ̀ nípa bíi ọdún bíi méje ọdún mẹ́fà sẹ́yìn lélẹ̀ tó túmọ̀ sí pé almost every places ni wọ́n ti ń jiyàn gbé lórílẹ̀‐èdè Nàìjíríà tilẹ̀ Yorùbá gògò lásìkò ìgbà náà
ìpínlẹ̀ Èkìtì di àìwọ̀ fún èèyàn láti lọ sọ́nà ìpínlẹ̀ Èkìtì ó dogun láti rìn láàrin Ilé-Ifẹ̀ sí Ìbàdàn ó dọ̀ràn, láti rìn láàrin Ìbàdàn sílùú Ọ̀yọ́ ó dogun, gbogbo Òkè Ògùn wà nínú ìbẹ̀rù, Ìbàràpá méjèèje ó di ibi téèyàn gbọ́dọ̀ sọ pé òun fẹ́ lọ mọ́. Then ìpínlẹ̀ Ògùn ó ń gbóná janjan, ìpínlẹ̀ Èkó wọ́n jiyàn gbé, oríṣiríṣi ọ̀nà náà ń gbà láti já àwọn èèyàn gbé, lélẹ̀ tó túmọ̀ sí pé àwọn Fúlàní ni wọ́n jẹ́ kí kinní ọ̀hún ó bẹ́jú yóò sí. From there àwọn Yíbò náà di atimọ́kásà, àwọn náà bẹ̀rẹ̀ sí ní jiyàn gbé lọ́dọ̀ tiwọn, àwọn Yorùbá náà di atimọ́kásà, wọ́n bẹ̀rẹ̀ sí jiyàn gbé káàkiri ilẹ̀ Yorùbá. Mistake tá a máa wá ṣe ń gbà yẹn ni pé gbogbo ẹ̀ la máa ń times pé Haúsá Fúlàní àbí Fúlàní nìkan ni wọ́n ń jiyàn gbé. Now eléyìí tí mo fẹ́ sọ lénìí tó prompt mi láti bí ọ̀rọ̀ yìí, láti mú ọ̀rọ̀ yìí jáde, òun náà ni tìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Niger àti eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Sokoto. Ìjínigbé eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Niger níbi tí àwọn ajínigbé ọ̀hún ti jí àwọn obìnrin 26 women ni wọ́n jí gbé. Ńgbà tí wọ́n jí wọn gbé ẹ̀mọ́ tí wọ́n béèrè fún gẹ́gẹ́ bí ransom ni wọ́n ní àwọn gba 130 motorcycle fún ransom ìyẹn fáwọn èèyàn 26 yẹn, lélẹ̀ tó túmọ̀ sí pé wọ́n bíìlì ẹnìkọ̀ọ̀kan ní motorcycle mẹ́rin ẹnìkọ̀ọ̀kan wọn. Àwọn tó dẹ̀ lọ sọ pé àwọn wádìí nípa irú motorcycle tán béèrè wọ́n rètí ẹ̀ wípé 2 million naira ni wọ́n ń ta ẹyọ kan yẹn. That means obìnrin kọ̀ọ̀kan máa láti san 8 million naira. Wọ́n dẹ̀ gbà ní cash, ọ̀kadà náà fẹ́ fi gbà. Now kí ló wá prompt mi ni wípé àrífín tó ga lélẹ́yìí, because ibi tẹ́ fẹ́ kó ọ̀kadà 130 lọ ẹjẹ́ àjọ béèrè lọ́wọ́ ara wa, ó túmọ̀ sí pé kì í ṣe inú sánmọ̀, kì í ṣe inú afẹ́fẹ́ làwọn èèyàn yìí wà, ibi tí wọ́n wà náà ò jìnnà sí wa. Àwọn ọ̀kadà tá a fẹ́ kó fún wọn yìí èèyàn mélòó ni yóò gùn? Wọ́n gbọ́dọ̀ tó 130. That is number one. Now tán bá wá tó 130 tá a gbọ́kadà fún wọn tí wọ́n gbọ́kadà lọ, wọ́n dẹ̀ jẹ́ kó yé wa, wọ́n dẹ̀ jẹ́ kó yé àwọn ẹbí àwọn èèyàn yẹn pé tán bá ti tètè dá wọn lóhùn àwọn pa gbogbo wọn dànù. Lélẹ̀ tó mú wọn force àwọn méjì láti ṣe fídíò níbi táwọn yẹn ti ń plead fáwọn ẹbí wọn pé kán jọ torí Ọlọ́run kí wọ́n ṣe nǹkan táwọn èèyàn yìí ń fẹ́ kí wọ́n tó pa wọn, kí wọ́n má bàa pa wọn. Now ìyẹn ọ̀kan, Ọlọ́run ọba púpọ̀. Nípa ti Sokoto tí wọ́n kidnap Emir Gobir nípínlẹ̀ Sokoto níbi tí wọ́n ti ń béèrè 1 billion naira, ẹ gbádùn mi, 1 billion naira fún ransom ní cash. Now wọn ò tètè wá rówó yẹn, wọ́n padà pa Emir yẹn. Ìgbà tí wọ́n pa wọ́n tún wá ní òkè o, àwọn ò ní gbókù ẹ̀ kalẹ̀ o, táwọn ẹbí ẹ bá mọ̀ wípé àwọn fẹ́ gba òkú Emir yẹn kí wọ́n san 60 million naira. Now wọ́n ti pa already, wọ́n fẹ́ gba ransom 60 million naira láti release òkú nìkan. Ẹ jájọ béèrè lọ́wọ́ ara wa gẹ́gẹ́ bí ọmọ, ǹjẹ́ èèyàn wà sọ wípé kán máa gbókù bàbá òun lọ, kí ni wọ́n ṣe? Ṣé wọ́n máa san 60 million yẹn, sán máa wá 60 million yẹn, sán máa san? Ńbo náà ti fẹ́ rí 60 million naira? Ṣé gọ́ọ̀mẹ̀ntì ó bá wọn dá sí? Tí gọ́ọ̀mẹ̀ntì ó bá dá sí, ńbo ni gọ́ọ̀mẹ̀ntì ó gbà san? Ta ni yóò gbà á? Káàṣì náà fẹ́ gbà ni àbí by hand? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo fẹ́ kájọ gbéyẹ̀wò ńbẹ̀ lénìí, ṣùgbọ́n ẹ fún mi ìṣẹ́jú bíi méjì kan láti kọ́ kí n kọ́kọ́ polówó àwọn nǹkan tí mò ń tà. Tí n bá padà dé àjọ máa ṣe analysis lórí àwọn point kan, àwọn béèrè kan ń bẹ lọ́kàn mi tí mo fẹ́ béèrè, mo dẹ̀ mọ̀ pé yóò wà lọ́kàn tí náà láti béèrè. Then àjọ wa mójú ajé kò ní sọ, àjọ wo bí tí gbogbo àjọ ń lọ. Ẹ fún mi ìṣẹ́jú méjì. NDT Clearing Freight and Logistics, iṣẹ́ wọn dára, ọ̀tá sísan wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics, báyìí
àṣekárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà. Ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. Product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lórí iléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà iléeṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìjẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra, kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777.
7777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough nìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a nìkẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa. ẹ káàbọ̀ padà well gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe béèrè tí mo ní mo fẹ́ béèrè ò ní pé nínú ìlú tọ́lọ́ba tó níjòyè nínú ìlú tá a ti láwọn agbófinró a ní mobile police a ní DSS a ní state CID a ní sọ́jà a ní navy a ní air force a ní custom a lóríṣiríṣi paramilitary organization bẹ́ẹ̀ bákan náà ni kí lorúkọ ẹ̀ àwọn civil defence àwọn náà wà ń bẹ̀ okay tá a bá wá ní gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n wá ń jiyàn gbé lọ́tún tán jiyàn gbé lọ́sì tán béèrè ransom bẹ́ẹ̀ tá a mọ àwọn ajínigbé kò yẹ ká pera wa ní country o kò dẹ̀ yẹ ká pera wa ní giant of Africa rárá àti rárá because giant of Africa irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ lamẹ́ríkà kò lè ṣẹlẹ̀ ní London kí wọ́n má ti fish wọn out tipẹ́tipẹ́ lélẹ̀ tó túmọ̀ sí pé àwọn tó yẹ kó iṣẹ́ òṣìṣẹ́ wọn tàbí kó jẹ́ pé àwọn èèyàn tó ń jiyàn gbé yìí wọ́n ti ní bàbá àgbẹ́jọ́ àwọn bàbá àgbẹ́jọ́ wọn dẹ̀ jẹ́ èèyàn ńlá èèyàn pàtàkì because kẹ̀yìn ó tó gbé èèyàn kan kó tó máa béèrè 1 billion naira ṣe é rántí pé wọ́n jẹ́ àwọn èèyàn kan kó ń gbà yẹn tán béèrè 1 trillion naira lọ́wọ́ government you will just be smiling pé kí ní sàwọn ilé iná 1 trillion naira kí náà fẹ́ fi ṣe sáwọn gan ti rí rí èèlè ló náà fẹ́ pín ẹ ti mọ̀ wípé at the end of the day tán bá mú àwọn tán jiyàn gbé ẹ rí i pé àwọ̀ ọlá ò kì í yọ lára wọn láwọn á béèrè pé 60 million 50 million 10 million 20 million tí wọ́n ń gbà kí ni wọ́n padà ń fi ṣe. now emir yẹn wọ́n ní káwọn tó lè gbé lẹ̀ àwọn máa gba
àwọn gba 60 million naira ní cash, àwọn ọ̀dẹ̀ gba ọ̀kadà mẹ́fà, alùpùpù ọ̀kadà mẹ́fà. Kí ló dé tí gbogbo wọn include alùpùpù ọ̀kadà sí ìjínigbé? Does it mean pé àwọn tí wọ́n jiyàn gbé yìí after tán bá ti gba ransom, tán bá ti pín àwọn segment kan lọ, wọ́n ti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀kadà nìyẹn? Ó nira fún wọn láti ṣiṣẹ́ tí wọ́n fi máa ra ọ̀kadà. Unlike Southwest ń bì báyìí tó jẹ́ pé béèyàn bá ní ìdí ọ̀kadà ó láwọn tán máa rà fún ẹ, tán máa gbé fún ẹ ní installment tí wàá dẹ̀ mọ̀ sanwó ẹ̀ díẹ̀díẹ̀ kọ́kadà ó tó di tiẹ̀. Now question mi tí mò ń béèrè ni pé nínú ìlú tó lọ́ba tó níjòyè ni wọ́n ti ń gbé èèyàn tí wọ́n ń gba ransom. Bó bá jẹ́ pé transfer ni wọ́n ń ṣe, ìbéèrè àkọ́kọ́ ni pé báǹkì wo ni wọ́n fi ń gbà á, ta ni ló ń gbà ń bẹ̀? But gbogbo wa mọ̀ wípé cash náà máa ń gbà, káwa náà ń gba cash. Èmi àtẹ̀yìn mọ̀ dáadáa ń pé wọ́n ń communicate pẹ̀lú àwọn family àwọn èèyàn tán bá jí gbé náà fi láǹfààní láti máa béèrè ransom. Làwọn èèyàn sọ iye tán ní, iye tí wọ́n rí, iye tán lè rí. Ìwádìí fi hàn wípé like nínú àwọn 26 women yẹn like 22 or so láàrin wọn ló ti sọ categorically pé àwọn ò lè rí, family àwọn ò lè rí. Yorùbá lẹ́yìn ò kí ń fúyẹ́ kó sọ pé òun wúwo, wọ́n mọ bá ń ṣe fi lé sí, wọ́n mọ̀ pé àwọn ò lè rí. So àwọn bíi méjì tí wọ́n ní kán ṣe fídíò yẹn, àwọn yẹn ló ń plead sáwọn èèyàn wọn, ẹ lọ sọ́dọ̀ lágbájá, ẹ lọ sọ́dọ̀ tàmẹ̀dùn, ẹ make sure kẹ́ ẹ bá ń gádà owó yẹn kán mọ́ pa òun. Ìfọ́ àtẹsẹ̀ ń dun òun ò dẹ̀ láǹfààní àti tọ́jú ẹ̀, pé wọ́n kàn kó àwọn wá sí ibi táwọn ti lè rí network láti pè ó ní. Now my question, a ní CID, a ní intelligent officers tí wọ́n pọ̀ gan, a ní telecommunication àtoríṣiríṣi nǹkan, ICPC wà, gbogbo ẹ̀ ló wà. Does it mean pé kò sí gadget, enough gadget, intelligent gadget tí wọ́n lè fi track àwọn ajínigbé yìí tó ń bá ń communicate pẹ̀lú àwọn family? Tó bá jọmọ yahoo ẹ lè track wọn lọ sí òkun erémi torí ní tẹ́ fẹ́ gbà lọ́wọ́ wọn. Bọ̀ kí wá ló dé tá a lè track àwọn ajínigbé? Ǹjẹ́ àti attempt ẹ̀ rí? Ǹjẹ́ àti gbìyànjú ẹ̀ rí? Bá a bá gbọ́ nípa kéèsì ajínigbé kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá? Business as usual. Wọ́n jí èèyàn mélòó gbé, ìjọ tán ti ń jí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbé ńkọ́? They take it lightly. But tó bá já àwọn country, tó bá já àwọn ibi tí ìlú ti dáa, wọ́n máa make step, urgent step kíákíá, wọ́n dẹ̀ máa ráwọn èèyàn yẹn gbà padà. Báwọn ọlọ́pàá bá fẹ́ iṣẹ́ wọn dáadáa wọ́n máa ń ṣe é. Ṣùgbọ́n tán bá ti ní, bó bá ti gbọ́ ọ̀dà láti ibì kan pé kán mọ̀ wulẹ̀ attempt ẹ̀, ó dàbí ìgbà tí èèyàn bá gbọ́rọ̀ àwọn àjẹ́ lọ lé babaláwo ni. Tí babaláwo níbi tó ti ń consult àwọn àjẹ́, iṣẹ́ tán gbé wá ìṣe kì í dáwọ́lé, tán bá ti ní ọmọ dáwọ́lé kò ní dáwọ́lé. Bóyá bẹ́ẹ̀ ni ká ṣe categorize ẹ̀. Now béèrè tí mò ń béèrè ni pé n tó bá wá máa wọn kidnappers tí wọ́n lè máa bá ẹbí àwọn èèyàn tí wọ́n jí gbé tán lè máa bá wọn sọ̀rọ̀, táwọn intelligent officers wa tí wọn ò lo agbára tí wọ́n ní láti lọ sí telecommunication, bí ẹ bá wa trace ẹ̀, because gẹ́gẹ́ bí ìjọba lágbára pẹ̀lú telecommunication organization, gbogbo àwọn sim card yẹn ló níṣẹ́ tán ṣe. Àwọn conversation tó bá lọ ń bẹ̀ wọ́n máa ń ní lọ́wọ́, ibi tí kọ́ yẹn ti wá wọ́n ní lọ́wọ́, wọ́n mọ̀ ọ́n mélòó nínú ẹ̀ láti attempt. Dẹ̀ tí ò bá wá sí kankan, a gbọ́dọ̀ mọ̀ pera wa lórílẹ̀‐èdè gidi. And we shouldn't be calling ourselves giant of Africa. Giant from where? Giant of what? Mo láti giant níbi tó jẹ́ pé ìjínigbé ti di owó rẹpẹtẹ. Now lára àwọn obìnrin yẹn mélòó la mọ̀ tí wọ́n ti pa? Mo béèrè question kan lẹ́ẹ̀kan, mi ìdẹ̀rù pé nìyẹn kan láǹfààní àti dá mi lóhùn. 100 motorcycle, 130 motorcycle, mẹ́rin fèèyàn kọ̀ọ̀kan. Now èèyàn mélòó ni yóò gùn
níbo ni wọ́n ògùn gbà kò tí ì yé mi rárá ṣé ká sọ pé èèyàn kó ògùn méjì ni àbí ká sọ pé àwọn èèyàn tó wà níbi tán ti kidnap wọ́n lé ní 130 now let me now put it to you èèyàn 130 tàbí more than 130 pẹ̀lú èèyàn 26 kí ni wọ́n ń jẹ ṣé wọ́n ń dáná oúnjẹ níbi tán wà ní because oúnjẹ tẹ̀ èèyàn 130 máa jẹ tẹ́ ẹ bá fẹ́ lọ dákàjẹ́ tẹ́ ẹ bá fẹ́ lọ rà nílé olóúnjẹ wọ́n gbọ́dọ̀ dáná tí specially ni because àwọn ẹlòmíì ò ní oúnjẹ rà mọ́ bẹ́ẹ̀ rà sínú take away so oúnjẹ wo lè yan more than 130 ń jẹ mo kàn guess ni o ọ̀kadà yẹn ló jẹ́ kí n calculate wọn because òye yé mi pé ẹnìkan ò ní gọ̀kadà méjì tẹ́nìkan ọ̀bá dẹ̀ ti gọ̀kadà méjì ó túmọ̀ sí wípé èèyàn kọ̀ọ̀kan ni yóò gun ọ̀kadà kọ̀ọ̀kan at maximum èèyàn kọ̀ọ̀kan ni yóò gun ọ̀kadà kọ̀ọ̀kan káwá sọ pé 130 máwọn obìnrin tán jí gbé 26 that is 156 people kí ni wọ́n jẹ ká sọ pé ẹ̀kan péré ni wọ́n ń jẹ lójúmọ́sẹ̀ oúnjẹ mélòó làwọn èèyàn wọ̀nyí ó jẹ kí ni wọ́n fi ń jẹun bọ́nà ti ń jẹun bọ́nà ti ń gẹ̀ tó ń jẹ tán ń jẹ ó túmọ̀ sí pé àwọn èèyàn ń ṣiṣẹ́ wọn conveniently nígbà tí ò sí ìdálọ́wọ́kọ̀ kankan tí ò sí ìbẹ̀rù kankan possibly mo rò ní o ó possible káwọn àtàwọn security agents ọjọ́ máa ṣiṣẹ́ papọ̀ because tán bá ń charge owó tó pọ̀ bẹ́ẹ̀ bóyá àwọn kan náà ti ní court tán máa gbà ń bẹ̀ ó lè má jẹ́ general security agent ó lè jẹ́ lára àwọn tó súnmọ́ bẹ̀ tàbí àwọn tó lè wá wọn bóyá kan máa pè wọ́n pé wọ́n wulẹ̀ yọ rẹ̀ lẹ́nu o àwa la kó wọn ọ̀dọ̀ wa ló ti wá so ṣá make sure pé owó wa ó tẹ̀ wá lọ́wọ́ iye tó máa kẹ̀yìn náà lélẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tí odidi country bá ní same problem lọ́dọọdún tí wọ́n kàn rojọ́ lórí problem yẹn lọ́dọọdún tí wọn ò gbégbésẹ̀ lọ́dọọdún tí wọn ò wọ́nà àbáyọ sí lọ́dọọdún ó túmọ̀ sí pé irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ kì í ṣe orílẹ̀-èdè gidi because ẹni tọ́kàn lọ́mọ àwọn tí wọ́n jí àwọn èèyàn wọn gbé yìí wọ́n wà nínú ìlà ìlú wọ́n wà nínú dààmú dààbò wọ́n wà nínú àsáré sókè sáré sódò Ọlọ́run ní jẹ́ ká burú ọkàn wa ní ká máa gbàdúrà torí pé kọ̀ wá kèmí àti ẹ̀yẹn kò túmọ̀ sí pé ká panu mọ́ ká dákẹ́ ká má sọ nǹkan kan pa ẹ̀ kò túmọ̀ sí pé ká kọ̀ wá kọ̀ọ̀kan mí torí pé n tó dé bá wọn yẹn kò sẹ́ni tí ò lè dé bá kò sẹ́yìn tí ò lè kàn kò sẹ́ni tó dàgbà kọjá àdánwò kí ni ìjọba àpapọ̀ ń gbé nígbésẹ̀ kí ni ìjọba ìpínlẹ̀ ń gbé nígbésẹ̀ oògùn wo ni wọ́n mú sà ọ̀nà wo ni wọ́n ń gbà láti dẹ́kun ìjínigbé ńbo làwọn èèyàn yìí sápamọ́ sí igbó mélòó ló wà tí wọn ò lè trace because to the best of my knowledge àwọn drone wà tí wọ́n lè fi search gbogbo inú igbó tó lè dictate ibi táwọn èèyàn wà gbogbo àwọn gadget yìí wà affordable fún government ó wà affordable fún state government ó wà affordable fún federal government àti state government àti federal government àwọn méjèèjì lè purchase anything from anywhere tó máa ṣèlú láǹfààní tó máa dẹ́kun ìwà ọ̀daràn so ó wà very very painful ó wà very very painful ó túmọ̀ sí pé àwọn èèyàn kan fi ṣe business ni káwá sọ pé àwọn èèyàn tó wà nínú igbó yẹn ò tó 130 mo fẹ́ béèrè wípé sáwọn kan kọ̀ọ̀kan kó àwọn ọ̀kadà kan lọ wọ́n wá padà wá kó mi àbáwọn tó bá wọn kó wá náà ni ó bá wọn kó padà ọ̀kadà 130 tẹ́ fẹ́ kó lọ sínú igbó èèyàn mélòó ni yóò gùn èèyàn 130 náà ni àbí mọ́tò lẹ́ẹ̀fi kó ṣé tírélà lẹ́ẹ̀fi kó tẹ́ bá fi tírélà kó ọ̀kadà 130 ṣé ẹ jọ tírélà lẹ̀ fún wọn ṣé ẹ gbé lẹ̀ pẹ̀lú ọ̀kadà ni pé kán máa gbé lọ ṣé truck lẹ́ẹ̀fi gbé lọ truck tẹ́ bá fi gbé lọ ṣé ẹ máa bu wọn ni pé kán fi gbé lọ kò tí ì yé mi nbọ náà wá fẹ́ gbégbá ojú sánmọ̀ ni àbínú omi I don't really understand so n tí mo ń gbìyànjú àti mú jáde ńbẹ̀ ni wípé ìjínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà ó lọ́wọ́ àwọn security agents nínú tí ó bá lọ́wọ́ wọn nú ọ̀nà àbáyọ ń bẹ sí gbogbo ohun tó ń pè ní ṣòro pátápátá ọ̀nà àbáyọ ń ṣe kí ni ó ń bẹ fún gbogbo ohun tó ń pè ní ṣòro wáyé tí ìjínigbé ò dẹ́kun everyday lórílẹ̀‐èdè Nàìjíríà tàbá wò dáadáa tàbá bẹ́ràn wí ká bẹ́ràn wí which means ká blame federal government ebi tí ń pàlú yìí ti pọ̀ jù ìyà tí ń jẹ̀lú yìí ti pọ̀ jù nǹkan tó wọ́n gógó yìí ti pọ̀ jù oríṣiríṣi nǹkan ló ń ṣe wá gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tẹ́bí bá pa jù kò ní estate láti lọ darapọ̀ máwọn ajínigbé kò ní estate láti darapọ̀ máwọn tí ń jí láti darapọ̀ máwọn tí ń fọ́lé because tẹ́bí bá pààyàn jù
èyí ò ronú àti ṣiṣẹ́kúṣe. Well, I put it to federal government, I put it to all security agents. Ó yẹ kán proof wa wrong báwọn kúnjú òṣùwọ̀n. As far as I'm concerned, gbogbo security agent lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ò proof pé àwọn kúnjú òṣùwọ̀n rárá because ìjínigbé yẹ kó ti di àfẹsẹ́yìn tẹ́gun alárè fi sọ. Well, ìbéèrè tí mo béèrè mo mọ̀ pé ó yẹ kí wọ́n dáhùn sínú ni because kò sẹ́ni tó lè fún mi lésì. Mi ò expect DG DSS láti fún mi lésì àbáwọn security chiefs wa láti fún mi lésì mọ̀ kán ó dáhùn sọ́kàn wọn. Ṣé wọ́n ṣe dáadáa tó? Ṣé bó ṣe yẹ kán ṣe ni wọ́n ṣe ṣe? Ṣé bí kóró ṣe ń pa àwọn èèyàn ló ṣe kán máa pa àwọn èèyàn? Ńgbà tán pààyàn tán tó béèrè 60 million naira pẹ̀lú ọ̀kadà 6. Ńgbà tán jẹ́ àwọn obìnrin olóbìnrin gbé tán béèrè ọ̀kadà 4 fẹ́ nìkan. Mélòó nínú wọn ló lè afford ọ̀kadà kan ṣoṣo? Wọ́n fẹ́ gba 130 motorcycle láti gba béèlì wọn. Àwọn yẹn ò béèrè cash, mi rò wọ́n béèrè cash, ọ̀kadà náà fẹ́ gbà as ransom. So ọ̀kadà tán fẹ́ gbà yẹn is equivalent to 8 million naira nìkọ̀ọ̀kan. Káwá sọ pé ọ̀kadà ò tó 8 million naira, ká sọ pé 1 million naira ni. That is 4 million naira per person. Well, èmi nígbàgbọ́ pé tíjọba àpapọ̀ bá fẹ́ wá nǹkan ṣe sí, wọ́n wá nǹkan ṣe sí. Táwọn security agency wa bá fẹ́ ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́, mo nígbàgbọ́ pé wọ́n lè ṣe. Àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀. Ẹ like ẹ follow page mi lórí Facebook, Awikonko Live, Awikonko Live. Ẹ subscribe sí YouTube channel mi, Àkàndá Ọ̀rọ̀ Awikonko TV, Àkàndá Ọ̀rọ̀ Awikonko TV, Awikonko TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ, ẹ já sọ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwàṣe o.